sánmà keje àti lẹ́lẹ̀ keje àti pílánẹ̀tì keje àti gbogbo tọ́lọ̀ ń bẹ́ keje mo búra pẹ̀lú jọ́sí padà sọ́dọ̀ náà Ateleowo mi báyìí lọ wa. ṣé bí mo ti gbé mọ́mù dání báyìí bí mo ti gbé dání nù. ẹgbẹ́ ọlọ́run mi dákun bí mo ti gbọ́. èrè mùsùlùmí yìí ti dàrú. ọ̀dọ̀ wa ni a ti máa rí àwọn bí àwọn kan wèrè díẹ̀díẹ̀ àwọn wèrè kan tí ò ní jẹ́ wèrè gidi tán àmọ́ nú ọ̀rọ̀ ẹ máa rí wèrè nú ẹ. àwọn wèrè tí ó jẹ níhùn ẹ bá lọ́dọ̀ ẹ mùsùlùmí. subhanallah ṣé ká tún wá pé wèrè tún ti ń bu àwọn àáfàá kọ̀ọ̀kan jẹ báyìí ni ṣé ká tún ní wèrè torí àwọn kan wà tó yẹ pé kọ́mẹ́ǹtì wọn ní ọ́ndà gbogbo àwọn post tí ń sábà máa rí ni wípé wèrè ló ń ṣe Islam wèrè ló ń ṣe Islam àfáà yìí ti fẹ́ máa kọ̀nfàmù ẹ̀ fún un pé wèrè gidi ní ìdílé tiwọn torí àwa òun ṣe wèrè ò ṣe Islam ẹni tó lórí tó lọ́gbọ́n tó lóye òun ní ń ṣe Islam bọ̀ tá a bá ti wá rí àwọn àfáà báyìí wèrè yẹn ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ni ó yẹ kó ti develop jù bẹ́ẹ̀ lọ because this video does not look like new. How can you come online for God's sake? How can you go to bóyá ìsọmọ ló kọ lọ́wọ́ àbí ibi tó whatever place tó bá wà yẹn and you are saying gbogbo ayé wà lọ́wọ́ tiwọ ìwọ wo Jesus gan ò sọ pé gbogbo ayé wà lọ́wọ́ rẹ̀ he just pass a message Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò sọ pé gbogbo ayé wà lọ́wọ́ òun táwa nìwọ subhanallah kí n wá lanu ẹ̀ gbàgà kó máa sọ wípé gbogbo ayé ń bẹ lọ́wọ́ òun ẹ̀yin náà ẹ̀yin kan ẹ̀yin wá ń pariwo Allahu Akbar adamallahu ayatahu ẹ̀jọ́ ní ẹ̀kọ́ ẹ̀jọ́ kò jọ sí nǹkan kan lórí yín subhanallah àwọn kan náà wá jókòó ń bẹ̀ ẹ̀ ń wò lẹ́ni tó yẹ kẹ́ ẹ̀ tètè dìmú kẹ́ ẹ sọ kó má dàbò kó tún má wọnú ọjà tó bá wọnú ọjà yóò wọ́ sí jù bẹ́ẹ̀ lọ subhanallah ẹ wá jókòó bóyá ń sọ ọmọ lórúkọ nísìnyí nínú wí tí ń wíhun ọlọ́run jọmọ yẹn lálùbáríkà ní lókù báyìí àbí kí ni gbogbo kátàkátà yìí kí ni gbogbo eléyìí a'udhu billah ọ̀rà àwọn ò máa gbìyànjú láti máa jẹ́ kí the world be a better place ẹ̀yẹ́ máa ṣe tí ọlọ́run wà pẹ̀lú wa subhana rabbik.